Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Gbogbo àbálù ti ń lọ láti àná àwọn tí ẹ mọ àgbọn pa wọn ti gé wa létí lọ lánàá àgbọ kọkàn àgbọ payán gbàtà máa jí láàárọ̀ ìlà ò pé kí ló lè báyìí tẹ́ ẹ ń fà kí lẹ ń fà kí ní dé ẹ̀yin àti tani àlọwò ṣóò alákọ̀ọ́kọ́ nígbà tá a tún kúrò ńbẹ̀ àwò ṣóò ẹlẹ́kejì àṣẹ̀ṣẹ̀ wàá tó bricks yẹn papọ̀ pé ohun tó ṣẹlẹ̀ rèé anyways wọ́n ń sapá ẹ mọ̀ pé kò sẹ́ni tí wọ́n máa yín lè kan náà tó máa nà tí ò ní tara tí ò ní ké yẹ́nyẹ́nyẹ́ ipe ẹja wọn lè kan náà yẹ́nyẹ́nyẹ́ lẹ rí tí gbogbo wọn pariwo báyìí wọ́n wá fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ equalize bọ́ọ̀lù ẹ mọ̀ pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tá à ń gbà wọ́n fẹ́ equalize ẹ̀ ṣùgbọ́n ẹni tó lọ́rùn ṣe ti ẹ́ ta ló lè kọjú já sí ni wọ́n bá ṣubú yakata ni wọ́n bá lulẹ̀ gbogbo eyín wájú wọn báyìí ló bá wọ̀ dànù wọ́n ń jẹnu wúyẹ́wúyẹ́ tí wọ́n bá ní wọn jẹnu wúyẹ́wúyẹ́ irọ́ nẹ̀ wọ́n ń jẹnu wọ́n ń tiraka wọ́n ń ṣe ìkẹ̀kẹ̀ nínú ibi tí wọ́n wà náà wọ́n sì ń ṣe ṣòye yín ṣùgbọ́n pàkúté tí wọ́n dẹ ló mú wọn kì í ṣe èèyàn kankan ló ń bá wọn jà pàkúté tí wọ́n dẹ fọwọ́ ara wọn dẹ òun ló ṣe kíni ló ṣekú pa wọn ṣé ẹ rí ọmọ tá à ń wá gbogbo ẹ̀yin tẹ́ bá ń tajà làmíà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ tà báyìí o ẹ lọ ṣe auction price fún tá à ń wá níbi tó wà mo fọlọ́run bẹ̀yìn ẹ̀yin tẹ́ ẹ bá ní igba jàlámíà ìbá ṣe tọkùnrin ìbá ṣe tobìnrin tẹ́ bá ṣáà ti mọ̀ pé ọlọ́wọ́ gúngùn ni ó dẹ̀ ní fìlà téèyàn lè fi borí nínú jàlámíà yẹn ẹ lọ auction ẹ̀ fún tá à ń wá ó máa bá yín kó ní dọ́sìn ni dọ́sìn ni tá à ń wá ló ń kó jàlámíà lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá kó lọ auction price tẹ́ ẹ bá kó lọ gbogbo ẹ̀ ni wọ́n máa bá yín patronize tí ò bá rí bẹ́ẹ̀ ni pé kì í ṣe mi mo sọ torí lọ́wọ́lọ́wọ́ báyìí gan bẹ́ẹ̀ bá má lájà ẹlẹ́hà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ tẹ́ ẹ bá mú tá à ń wá sẹ́gbẹ̀ẹ́ wàhálà ẹ̀ lè dá wọn mọ̀ hello ẹ lè dá kankan nu wọn mọ̀ bẹ́ẹ̀ bá mẹ́lẹ́hà tá a fà fẹ́ nílọrin kẹ́ ẹ wá gbé tá à ń wá sẹ́gbẹ̀ẹ́ wọn wàhálà yìí ẹ sì wọ́n mú ẹ wò pé ta ni ṣé tá à ń wá rí abẹ́lẹ́hà tá à ń wá ti di alájájì jìnjìn níbi tó déjú pamọ́ sí o bẹ́ẹ̀ bá mú jáde tẹni kó wá sálámọ̀ sáwọn àlejò wọ́n ní bàbá mú tá à ń wá jáde kó wá sálámọ̀ sí àwọn àlejò pé àwọn àlejò wá kí ọ ò sálámọ̀ fún wọn o yóò di kákádì kúkú níbi ìsàrùmí kí ló dé lẹ́nu pé kò yọjú sálejò kó dẹ padà sí orí àga àlééfà ẹ̀ yóò wá dí pẹ̀lú jàlámíà àtọwọ́ àtọrun àtẹsẹ̀ yóò máa ṣe sálámọ̀ ẹ pẹ̀lẹ́ sálámọ̀ ẹ kú dìde o ẹ sálámọ̀ ẹ kú dìde o ẹ kí ló dé ìwọ ọmọ ẹ̀ anyways ẹ lọ ta jàlámíà fún tá à ń wá ẹ lọ ta jàlámíà fún yín tà lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń ra jàlámíà tó bá ṣáà ti ní fìlà àwọn fìlà wọn bíi húdì bí àwọn húdì fìlà àbóníborùn tó bá níborùn lẹ́yìn náà àwọn alájà yẹn tó yẹ pé tó máa borí
bẹ́ẹ̀ bá rí ẹ̀ rò pé ó ti lọ Mẹ́kà tó tẹ̀mẹ̀ 100 ẹ bá rí Tàǹwá bó ṣe ń yọjú sáwọn àlejò tó ṣe ń wá àwọn àlejò tó ń wá kí tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ ní pé alájà á tó Mọ́kà ẹlẹ́kẹ̀ló tẹ́ ẹ ti lọ Mọ́kà ẹlẹ́kẹ̀ló lẹ́ ẹ ti lọ yìí àní Mọ́kà yín ó ti tó 1000 time torí ìmúra yín yìí gan ó fi hàn wípé àwọn ti Lárúbáwá nìyí kí ni dé imú lókù tí wọn ò lè bù kọ́mọ̀ so imú lókù tó bá yẹ pa àǹfààní àti bomú náà wà ọmọ tá à ń sọ yìí yóò bomú kí ló dé ẹ sáà má rí mi ṣe é rí mi o ẹ pẹ́ rí mi o ṣe é rí mi ẹ pẹ́ rí mi o ṣe é rí mi o ẹ pẹ́ rí mi o tá ń kọjá ṣe é rí mi lórí kọ́mọ̀ rí mi yìí náà ní kí ló dé tó mo ní wá polówó jàlámíà ní ẹ̀yin tẹ́ bá ń ta jàlámíà ní orí Haven Wears ẹ dákun bẹ́ẹ̀ bá ní jàlámíà bọ́ńdù kan 1 dozen different colour tó bá ti ní hoodie lẹ́yìn àbí scarf táwọn wá fẹ́ rà tó fẹ́ rajà ẹ kó sórí igbá wọ́n ròyìn táwọn wá ṣe kí ni ó wá tutù bó ṣe ń sálámọ̀ sáwọn àlejò tó ń wá ẹ ní pé kí ló wá dé kí ló ṣe yín lóhùn ṣọmọhùn yín lọ ni ó ti fàgádà godo dè yín lọ fún ni kí ló dé ẹ gáwọn àlejò yín jẹ táwọn wá ẹ bu eyín ẹ jáwọn àlejò yín jẹ bẹ́ẹ̀ tí mo ń já wọn jẹ lórí ìkànnì ẹ já wọn jẹ ẹ yín wọn lẹ́ẹ̀kan náà ẹ bẹ́gi fún wọn ẹ ṣépè fáwọn àlejò yín kò sẹ́ni tí ó mú yẹn sí ìṣì ó kọjá kèrè mi bí mo ṣe ń wo Tàǹwá bó ṣe ń yọjú sáwọn àlejò ó jọ bí ẹni pé Tàǹwá gan ti ń ṣàìsàn ara kó tó lọ sáràfà ó ti ń ṣe àìsàn ara kó tó lọ sí àràfà tó lọ yẹn because èèyàn ò lè láàrin ọjọ́ wo síjọ́ wo ènìkan ló pé ọjọ́ kẹjọ ni àbí ènìkan ló pé ọjọ́ kẹjọ kéèyàn dẹ̀ ti máa gbẹ bí kó máa yọ bí àbẹ́là ó jọ bí ẹni pé Tàǹwá ti ń ṣàárẹ̀ ọkàn láti lé kó tó lọ sáràfà àràfà eléyìí tó lọ yìí ó dàbí ìgbà tí wọ́n declare àwẹ̀ funfun fún wọn bí ìgbà tó declare àwẹ̀ funfun wípé ẹ gbọ́dọ̀ jata ẹ gbọ́dọ̀ mumi o ẹ dẹ̀ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ gbé nǹkan kan sẹ́nu because lẹ́nu jọ́wọ́ sí jọ́wọ́ láì ṣe pé èèyàn ti ń gba àwẹ̀ láì ṣe pé èèyàn ti ń gbàwẹ̀ láti ilé lọ́jọ́ wo sí jọ́wọ́ àràfà tí ò ṣe pé àràfà téèyàn ṣe ń lọ àràfà tí ò ṣe pé èèyàn ṣe ń lọ àràfà àràfà December àràfà January àràfà kílẹ̀ tí wà yìí ń sìn àràfà July / August lè lọ láì ṣe pé èèyàn ṣẹ̀ṣẹ̀ ń lọ àràfà kó dẹ̀ wá máa yọ bí àbẹ̀là kí ni dé kí ni wọ́n ti fi kan alájà kí ni wọ́n ti fi kan alájà pẹpẹ súpù lórí social media kí ni wọ́n ti fi kan wọ́n tó wá ń yọ bí àbẹ̀là kí ni dé ẹ wò ẹ fóúnjẹ ránṣẹ́ sàlájà o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ àlájà ẹ bá wa fi oúnjẹ ránṣẹ́ sí àlájà toró dàbí ẹn pàràfà eléyìí tí wọ́n lọ ìkè fẹ́ẹ̀ bá wọn lára mu ọmọ tó ṣe dọ̀ṣọ̀dọ̀ṣọ̀ tí gbogbo ẹ ṣe dọ̀ṣọ̀dọ̀ṣọ̀ tó dẹ̀ wá di pé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lá kílíndé láàrin ọjọ́ 7 síra wọn tó dẹ̀ yẹ pé àràfà eléyìí tí wọ́n lọ yìí afẹ́ pẹ́ o wọ́n máa sọkù fáṣetánì àwọn náà dẹ̀ là ṣetánì
wọ́n máa sọ̀kò fáṣetánì wọ́n á fẹsẹ̀ rìn dé Mẹ́dínà tó bá kó Mẹ́dínà wọ́n á fẹsẹ̀ rìn dé Kàtà tó bá kó Kàtà wọ́n á fẹ́ sálámọ̀ sí kinní kan Ajára wọ́n lọ gbé ọyàn Ajára wọ́n gbé sẹ́nu torí àràfà eléyìí àràfà tó gùn nẹ̀ kíyàn dẹ̀ ti máa yọ bí abẹ́lé láàrin ọjọ́ 7 síra wọn kí ló dé èmi ò láìkì ẹ fi blood tonic ránṣẹ́ sálàjà ẹ bá wa fi blood tonic ẹ fi ránṣẹ́ sí àlàjá ẹ bá wa fún wọn ní super gold ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ àlàjá ẹ fún wọn ní super gold ẹ bá wa fún àlàjá ní super gold wọ́n á ní ìdè tó dàbí ẹni pé àlàjá ti ní insomnia àwọn ọ̀sùn wọ́n ní kọ̀gbàkọ̀gbà báyìí ló lẹ́yìn ju wọn rí bíi tọpọlọ kọ̀gbàkọ̀gbà báyìí lẹ́yìn ju àlàjá rí ní Mọ́kà ẹ dákun ẹ bá wa fi super gold ránṣẹ́ sálàjá wọ́n nídìí láti máa sùn ṣe mọ̀ pé ilé ọmọ bàbá kì í bọmọ lẹ́rù wọlé bóyá nítorí pé àràfà tí wọ́n lọ oṣù bíi 2 àbí 3 kan àbí 5 kan wà láàárín èyí tí wọ́n kọ́kọ́ lọ ní January ó wá fẹ́ dàbí pé ó fẹ́ máa pòyì ó fẹ́ máa yí ojú wọn ìdè tán náà nìhun so ẹ bá wa ṣàánú àlàjá ṣé ẹ wá rí Godfather ń tiẹ̀ akídanidání bọ̀dọ̀ nípalẹ́pọ̀n ẹni tí yóò jèrè ọjà ọmọ tó kọ́kọ́ gbé sórí igbá lórí bíbá yìí ó ṣọ́ọ̀tì bọ̀ ń bẹ̀ ní Godfather ọmọ tó rù sórí àbùkù ló kàn bí ìyẹn ní pé bẹ́ẹ̀ ṣe Godfather and Goddaughter fúnra yín tó fòdìndì ọdún 4 ó ní sísì ẹ tó tí ò dánú owó ẹ ó ní kò dàpọ̀ mọ́ ti tòun rí sísì ẹ Godfather ó ní kò dàpọ̀ mọ́ tòun rí so kí wá láǹfààní àwọn wo ní yàn ẹ́ lé Godfather àwọn wo ní bẹ́ẹ̀ ṣe gan-an Godfather ọmọ tó yí ògbọ́n akídídìrín wọ́n ní ṣòó tó ṣe wọ́n ní ẹkún pọ̀ ń bẹ̀ torí ìyẹn ò jẹ́ jẹ́rìn ìwọ̀nba yìí tí wọ́n kọ tọ́rí bí kọ́ọ̀tì kó tó lọ fìtìjú dìlíìtì ẹ̀ tí wọ́n gbé wá mo wò báyìí pé kí ni ṣe wọ́n ṣé ń ṣe pé wọ́n ti kóbó wọ́n ti castrate wọn because àwọn òkóbó ní mọ́ rẹ́rìn báwọn Godfather ìjọba wa fi ẹkùn ẹ hàn lórí live chat jẹ́ àwòṣó pé ṣé bọ́ọ̀sì wà ń bẹ̀ ṣó ní kóró Godfather ó ṣúọ̀ pé kóró ó sì wà nínú ẹkùn ẹ torí ẹ̀rín tó ń rìn yẹn bí ìgbà tó jẹ́ wípé ẹni tó ṣí nọ́mbà mú ni kí lè dé irú àwa yìí gan ta tiẹ̀ jẹ́ lẹ́rìn laughing gas àjẹ́ rẹ́rìn bẹ́ẹ̀ lọ́jọ́ orí títì ẹ̀ Godfather ó wá ń fi ẹpọ̀n àti irun funfun òfin ṣẹ̀sìn òfin ṣẹlẹ́lẹ́yà lórí ìkànnì lọ́nà ó bá bẹ̀rẹ̀ sí ní ké ẹni kan wá ṣe live chat ẹni kí wọ́n update ẹni kan wá ṣe ẹ̀yin náà lè bá yí olórí burúkú ọmọ tẹ́ ń pọ́n kí ẹ̀yin lè bá yí ẹ̀jẹ̀ ìbá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe tó ẹ̀yin olófo ìbá jẹ́ bẹ́ẹ̀ ṣe tó gangan bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n Ọlọ́run ò jọ yín àṣebàjẹ́ Ọlọ́run ò jọ yín o Ọlọ́run ò jọ yín àṣebàjẹ́ níyín Ọlọ́run ò jọ yín ibi tẹ́ ẹ rò pé ó máa já sí ibẹ̀ kan ló já sí ẹ̀ẹ́dẹ̀ tí ì rí kankan anybody of you tẹ́ ẹ bá ń sá tẹ́ ẹ mọ̀ pé téèyàn bá léèyàn títí ìwọ̀n lábá ní ṣọ̀tá mọ́ ẹ̀dẹ̀ ẹ máa wà ká lọ sí ní tọmọtọmọ tó bá jẹ́ tèrè yìí lẹ́ ń bá kiri o pé ìṣubú Àbíkẹ́ ẹ fẹ́ wá rẹ́rìn ẹ fẹ́ wá gloat ẹ sọnù tọmọtọmọ torí ó yẹ kẹ́yìn náà ti lọ wò wípé
ìyá lákù ìyá yín gan tó jẹ́ ìyá control room òun gan ti rí pé nǹkan kí sẹ́sẹ̀ ràgó báyìí. Hello ìyá lákù ìyá yín tí gbogbo yín gbọ́kànlé ìyá control room òun náà ti mọ̀ pé wọ́n ní kàkà kí ọba ní ẹni bá gbé akẹ́ àbí kílẹ̀ ẹ̀yin náà ẹ ti mọ̀ báyìí pé ìṣe béèyàn bá gbé ayọ̀ gẹ̀gẹ̀ lọ́rùn torí kò yẹ kó lè tó báyìí àwọn tó yẹ pé àwọn lọ ní gbogbo Nàìjíríà àbí ṣùgbọ́n bí tẹ́ ẹ bá dé yìí ẹ̀yin náà ti mọ̀ wípé Ọlọ́run ló wà lẹ́yìn ẹni kì í ṣe èèyàn torí tó bá jẹ́ èèyàn ni tó bá jẹ́ èèyàn ni èkélò tẹ́ ẹ bá ti mú fún wọn tẹ́ ti fún wọn lollipop tẹ́ ti fún wọn ní ṣingọ́ọ̀mù tẹ́ ti ní kí wọ́n máa la káàkiri wọ́n á ṣe kí ni wọ́n á ṣi òyìnbó sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń há lollipop tẹ́ ń há súwìtì tẹ́ ń ṣe sàárà ẹ̀yin náà rí i pé kò tí ì já síbi kankan àbẹ́ ẹ̀ kò tí ì yé yín Ọlọ́run ló wà ń bẹ̀ Ọlọ́run ló wà ń bẹ̀ kì í ṣe èèyàn so ẹ lọ sọ fúnra yín kékulé kó gbọ́ kó sọ fún toko kékulé kó ṣe kí ni kó gbọ́ kó sọ fún toko ẹ lọ jáwọ́ nú àpọ̀n tí ó yọ ẹ lọ dá mi lákaná ẹni bá fẹ́ fọmọ ẹ̀ di ló máa ní pé àníṣe àfikún ọmọ yìí ṣubú torí jẹ́jẹ́ ìjẹ́ lójókòó kó lórí burúkú ọmọ tí gbogbo yín ń pọ̀n tẹ́sẹ̀ ti wọlẹ̀ ọmọ torí ẹ̀ ti gbàbọ̀dè láti inú yín tó lórí ibu yín ń pọ̀n tẹ́lẹ̀ ẹ̀ pọ̀n mọ́ jẹ́jẹ́ lójókòó òun ló ṣe kà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  ta ni máa mú mi ìwà ta ni máa mú mi ìwà alámọ̀ wí lámọ̀ sọ àwa la ya wèrè jù àwa la lè ṣe dis jẹ́jẹ́ lójókòó lórí burúkú ọmọ tẹ́ ń pọ̀n odindi ọdún 2 bí kẹ́ fi ṣe kíni ló fi dákẹ́ tí ò ṣe ṣó lórí burúkú ọmọ tẹ́ ń pọ̀n tó jọ̀gá àti yín tó wà láraàfà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣó dákẹ́ kò dákẹ́ ṣe ń blọọkì ẹ ni ẹ jẹ́ ń wá húndà ẹ bá ń kọ́mẹ́ǹtì sábẹ́ ibi tó bá wà kí n sáré ṣe sẹrímónì fún ẹ̀yin olórí kó lórí bobobo ẹ fẹ́ retaliate ẹ fẹ́ dá padà ẹ fẹ́ equalize wọn ń equalize bọ́ọ̀lù eléyìí penalty nẹ̀ tó bá ti gba penalty tó ti di 4-5 àbí 5-0 lára yìí wọn equalize ẹ kí rẹ fífú fèrè ní ká máa lọ ilé. Ó ti náwó yá ó náwó dẹ̀ ó ti náwó yá. ṣòǹdán ẹ má bínú pé èrè wa látàárọ̀ ara mi ò fẹ́ tí ò ní tara tí ò ní ké yẹ̀yẹ̀yẹ̀ ipe ẹja wọn lè kanna yẹ̀yẹ̀yẹ̀ lẹ rí tí gbogbo wọn pariwo báyìí wọ́n wá fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ equalize bọ́ọ̀lù ẹ mọ̀ pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tá ń gbà wọ́n fẹ́ equalize ẹ̀ ṣùgbọ́n ẹni tó lọ́rùn ṣe ti ẹ́ ta ló lè kọjú já sí ni wọ́n bá ṣubú yakata ni wọ́n bá lulẹ̀ gbogbo eyín wájú wọn báyìí ló bá wọ̀ dànù wọ́n ń jẹnu wúyẹ́wúyẹ́ tí wọ́n bá ní wọn jẹnu wúyẹ́wúyẹ́ irọ́ nẹ̀ wọ́n ń jẹnu wọ́n ń tiraka wọ́n ń ṣe ìkẹ̀kẹ̀ inú ibi tí wọ́n wà náà wọ́n sì ń ṣe
ṣòye yín ṣùgbọ́n pàkúté tí wọ́n dẹ ló mú wọn, kì í ṣe èèyàn kankan ló ń bá wọn jà. Pàkúté tí wọ́n dẹ fọwọ́ ara wọn dẹ, òun ló ṣe kíni, ló ṣekú pa wọn. Ṣé ẹ rí ọmọ tá à ń wá? Gbogbo ẹ̀yin tẹ́ bá ń tajà làmíà lọ́wọ́lọ́wọ́ báyìí, tà báyìí o, ẹ lọ ṣe auction price fún tá à ń wá níbi tó wà. Mo fọlọ́run bẹ̀yìn, ẹ̀yin tẹ́ ẹ bá ní igba jàlámíà, ìbá ṣe tọkùnrin ìbá ṣe tobìnrin, tẹ́ bá ṣáà ti mọ̀ pé ọlọ́wọ́ gúngùn ni, ó dẹ̀ ní fìlà téèyàn lè fi borí nínú jàlámíà yẹn, ẹ lọ auction ẹ̀ fún tá à ń wá. Ó máa bá yín kó ní dọ́sìn ni. Dọ́sìn ni dọ́sìn ni tá à ń wá ló ń kó jàlámíà lọ́wọ́lọ́wọ́ báyìí. Tẹ́ ẹ bá kó lọ auction price tẹ́ ẹ bá kó lọ gbogbo ẹ̀ ni wọ́n máa bá yín patronize. Tí ò bá rí bẹ́ẹ̀ ni pé kì í ṣe mi mo sọ. Torí lọ́wọ́lọ́wọ́ báyìí gan bẹ́ẹ̀ bá má lájà ẹlẹ́hà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́, tẹ́ ẹ bá mú tá à ń wá sẹ́gbẹ̀ẹ́, wàhálà ẹ̀ lè dá wọn mọ̀. Hello? Ẹ lè dá kankan nu wọn mọ̀ bẹ́ẹ̀ bá mẹ́lẹ́hà tá a fà fẹ́ nílọrin, kẹ́ ẹ wá gbé tá à ń wá sẹ́gbẹ̀ẹ́ wọn. Wàhálà yìí ẹ sì wọ́n mú, ẹ wò pé ta ni, ṣé tá à ń wá rí abẹ́lẹ́hà, ṣé tá à ń wá rí abẹ́lẹ́hà, tá à ń wá ti di alájà jìnjìn níbi tó déjú pamọ́ sí o. Bẹ́ẹ̀ bá mú jáde tẹ ní kó wá sálámọ̀ sáwọn àlejò. Wọ́n ní bàbá mú tá à ń wá jáde kó wá sálámọ̀ sí àwọn àlejò, pé àwọn àlejò wá kí ọ ò sálámọ̀ fún wọn o. Yóò di kákádì kúkú níbi ìsàrùmí. Kí ló dé lẹ́nu pé kò yọjú sálejò kó dẹ padà sí orí àga àléfà ẹ̀? Yóò wá dí pẹ̀lú jàlámíà àtọwọ́ àtọrun àtẹsẹ̀. Yóò máa ṣe sálámọ̀ o, ẹ pẹ̀lẹ́ o, ẹ pẹ̀lẹ́ sálámọ̀ o, ẹ kú dìde o, ẹ sálámọ̀ o, ẹ kú dìde o, ẹ kí ló dé ìwọ ọmọ yìí? Anyways, ẹ lọ ta jàlámíà fún ẹ lọ ta jàlámíà fún tá à ń wá. Ẹ lọ ta jàlámíà fún yín tà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ń ra jàlámíà tó bá ṣáà ti ní fìlà, àwọn fìlà wọn bí húdì, bí àwọn húdì fìlà àbó níborùn, tó bá níborùn lẹ́yìn náà, àwọn alájà yẹn tó yẹ pé tó máa borí, bẹ́ẹ̀ bá rí ẹ rò pé ó ti lọ Mẹ́kà tó tẹ̀mẹ́ 100. Ẹ bá rí tá à ń wá bó ṣe ń yọjú sáwọn àlejò tó ṣe ń wá, àwọn àlejò tó ń wá kí tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ ẹ ní pé alájà á tó Mọ́kà ẹlẹ́kẹ̀ló tẹ́ ẹ ti lọ, Mọ́kà ẹlẹ́kẹ̀ló lẹ́ ti lọ yìí. A ní Mọ́kà yín ó ti tó 1000 time, torí ìmúra yín yìí gan ó fi hàn wípé àwọn ti Lárúbáwá nìyí. Kí ni dé? Imú lókù tí wọn ò lè bù kọ́mọ̀ so. Imú lókù tó bá yẹ pa àǹfààní àti bomú náà wà. Ọmọ tá à ń sọ yìí yóò bomú. Kí ló dé? Ẹ sáà má rí mi. Ṣé ẹ rí mi o? Ẹ pẹ́ rí mi o? Ṣé ẹ rí mi? Ẹ pẹ́ rí mi o? Ṣé ẹ rí mi o? Ẹ pẹ́ rí mi o? Tá ń kọjá. Ṣé ẹ rí mi? Lórí kánmọ́ rí mi yìí náà ni. Kí ló dé? Tó mo ní wá polówó jàlámíà ni. Ẹ̀yin tẹ́ bá ń ta jàlámíà ní orí Haven Wears, ẹ dákun. Bẹ́ẹ̀ bá ní jàlámíà bọ́ńdù kan 1 dozen different color tó bá ti ní hoodie lẹ́yìn àbí scarf tá à ń wá fẹ́ rajà, ẹ kó sórí igbá, ẹ kó sórí igbá, ẹ kó sórí igbá, ẹ kó sórí igbá. Wọ́n ròyìn tá à ń wá ṣe kí ni? Ó wá tutù bó ṣe ń sálámọ̀ sáwọn àlejò tó ń wá ẹ ní pé kí ló wá dé? Kí ló ṣe yín lóhùn? ṣọ́mọ́hùn yín lọ ni? Ó ti fàgádà godo dè yín lọ́fun ni? Kí ló dé? Ẹ gá àwọn àlejò yín jẹ tá à ń wá.
ẹ bu eyín ẹ já wọn àlejò yín jẹ bẹ́ẹ̀ tí mo ń já wọn jẹ lórí ìkànnì ẹ já wọn jẹ ẹ̀yin wọn lẹ́ẹ̀kan náà ẹ bẹ́gi fún wọn ẹ ṣépè fáwọn àlejò yín kò sẹ́ni tí ó mú yẹn sí kò sẹ́ni tí ó mú yẹn sí ìṣù ó kọjá kèrè mi bí mo ṣe ń wo tá à ń wá bó ṣe ń yọjú sáwọn àlejò ó jọ bí ẹni pé tá à ń wá gan ti ń ṣàìsàn ara kó tó lọ sáràfà ó ti ń ṣe àìsàn ara kó tó lọ sí àràfà tó lọ yẹn because èèyàn ò lè láàárín ọjọ́ wo síjọ́ wo èní kọ́ ló pé ọjọ́ kẹjọ ni àbí èní kọ́ ló pọ́jọ́ kẹjọ kéèyàn dẹ̀ ti máa gbẹ̀bí kó máa yọ́ bí àbẹ́là ó jọ bí ẹni pé táwọn wá ti ń ṣàárẹ̀ ọkàn láti lé kó tó lọ sáràfà àràfà eléyìí tó lọ yìí ó dàbí ìgbà tí wọ́n declare àwẹ̀ funfun fún wọn bí ìgbà tó declare àwẹ̀ funfun wípé ẹ gbọ́dọ̀ jata ẹ gbọ́dọ̀ mumi o ẹ dẹ̀ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ gbé nǹkan kan sẹ́nu because lẹ́nu jọ́wọ́ sí jọ́wọ́ láì ṣe pé èèyàn ti ń gba àwẹ̀ láì ṣe pé èèyàn ti ń gbàwẹ̀ láti ilé lọ́jọ́ wo sí jọ́wọ́ àràfà tí ò ṣe pé àràfà téèyàn ṣe ń lọ àràfà tí ò ṣe pé èèyàn ṣe ń lọ àràfà àràfà December àràfà January àràfà kílẹ̀ tí wà yìí ń sìn àràfà July / August lè lọ láì ṣe pé èèyàn ṣẹ̀ṣẹ̀ ń lọ àràfà kó dẹ̀ wá máa yọ bí àbẹ̀là kí ni dé kí ni wọ́n ti fi kan alájà kí ni wọ́n ti fi kan alájà pẹpẹ súpù lórí social media kí ni wọ́n ti fi kan wọ́n tó wá ń yọ bí àbẹ̀là kí ni dé ẹ wò ẹ fóúnjẹ ránṣẹ́ sàlájà o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ àlájà ẹ bá wa fi oúnjẹ ránṣẹ́ sí àlájà toró dàbí ẹn pàràfà ilé tí wọ́n lọ ìkèfẹ́ bá wọn lára mu ìkèfẹ́ bá wọn lára mu ọmọ tó ṣe dọ̀ṣọ̀dọ̀ṣọ̀ tí gbogbo ẹ ṣe dọ̀ṣọ̀dọ̀ṣọ̀ tó dẹ̀ wá di pé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ńlá kílíndé láàrin ọjọ́ 7 síra wọn tó dẹ̀ yẹ pé àràfà ilé tí wọ́n lọ ẹ̀ á fẹ́ pẹ́ o wọ́n máa sọ̀kù fáṣetánì àwọn náà dẹ̀ là ṣetánì wọ́n máa sọ̀kù fáṣetánì wọ́n á fẹsẹ̀ rìn dé Mẹ́dínà tó bá kó Mẹ́dínà wọ́n á fẹsẹ̀ rìn dé Kàtà tó bá kó Kàtà wọ́n á fẹ́ sálámọ̀ sí kinní kan ajára wọ́n lọ gbé ọyàn ajára wọ́n gbé sẹ́nu torí àràfà eléyìí àràfà tó gùn nẹ̀ kíyàn dẹ̀ ti máa yọ bí àbẹ́lẹ̀ láàrin ọjọ́ 7 síra wọn kí ló dé èmi ò láìkì ẹ fi blood tonic ránṣẹ́ sàlájà ẹ bá wa fi blood tonic ẹ fi ránṣẹ́ sí àlàjá ẹ bá wa fún wọn ní super gold ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ àlàjá ẹ fún wọn ní super gold ẹ bá wa fún àlàjá ní super gold wọ́n á ní ìdè tó dàbí ẹni pé àlàjá ti ní insomnia àwọn ọ̀sùn wọ́n ní kọ̀gbàkọ̀gbà báyìí ló lẹ́yìn ju wọn rí bíi tọpọlọ kọ̀gbàkọ̀gbà báyìí lẹ́yìn ju àlàjá rí ní mọ́kà ẹ dákun ẹ bá wa fi super gold ránṣẹ́ sàlájà wọ́n nídìí láti máa sùn ṣe mọ̀ pé ilé ọmọ bàbá kì í bọmọ lẹ́rù wọlé bóyá nítorí pé àràfà tí wọ́n lọ oṣù bíi 2 àbí 3 kan àbí 5 kan wà láàárín èyí tí wọ́n kọ́kọ́ lọ ní January ó wá fẹ́ dàbí pé ó fẹ́ máa pòyì ó fẹ́ máa yí ojú wọn ìdè tán náà nìhun so ẹ bá wa ṣàánú àlàjá ṣé ẹ wá rí Godfather ń tiẹ̀ akídanidání bọ̀dọ̀ nípalẹ́pọ̀n ẹni tí yóò jèrè ọjà ọmọ tó kọ́kọ́ gbé sórí igbá lórí bíbá yìí ó ṣọ́ọ̀tì bọ̀ ń bẹ̀ ní Godfather ọmọ tó rù sórí
àbùkù ló kàn bí ìyẹn ní pé bẹ́ẹ̀ ṣe godfather and goddaughter fúnra yín tó fódìndí ọdún 4 ó ní sísì ẹ tó tí ò dánú owó ẹ ó ní kò dàpọ̀ mọ́ ti tòun rí sísì ẹ godfather ó ní kò dàpọ̀ mọ́ tòun rí so kí wá láǹfààní àwọn wo ní yàn ẹ́ lé godfather àwọn wo ní bẹ ẹ́ ṣe gan-an náà godfather ọmọ tó yí ó gbọ́n akídídìrín wọ́n ní ṣòó tó ṣe wọ́n ní ẹkún pọ̀ ń bẹ̀ torí ìyẹn ò jẹ́ jẹ́rìn ìwọ̀nba yìí tí wọ́n kọ tọ́rí bí kọ́ọ̀tì kó tó lọ fìtìjú dìlíìtì ẹ̀ tí wọ́n gbé wá mo wò báyìí pé kí ni ṣe wọ́n ṣé ń ṣe pé wọ́n ti kóbó wọ́n ti castrate wọn because àwọn òkóbó ní mọ́ rẹ́rìn báwọn godfather ìjọba wa fi ẹkùn ẹ hàn lórí live chat jẹ́ àwòṣó pé ṣé bọ́ọ̀sì wà ń bẹ̀ ṣó ní kóró godfather ó ṣúọ̀ pé kóró ó sì wà nínú ẹpọ̀n ẹ̀ torí ẹ̀rín tó ń rìn yẹn bí ìgbà tó jẹ́ wípé ẹni tó ṣí nọ́mbà mú ni kí lè dé irú àwa yìí gan ta tiẹ̀ jẹ́ lẹ́rìn laughing gas àjẹ́ rẹ́rìn bẹ́yẹn lọ́jọ́ orí títì ẹ̀ godfather ó wá ń fi ẹpọ̀n àti irun funfun òfin ṣẹ̀sìn òfin ṣẹlẹ́lẹ́yà lórí ìkànnì lọ́nà ó bá bẹ̀rẹ̀ sí ní ké ẹni kan wá ṣe live chat ẹni kí wọ́n update ẹni kan wá ṣe ẹ̀yin náà lè bá yí olórí burúkú ọmọ tẹ́ ń pọ́n kí ẹ̀yin lè bá yí ẹ̀jẹ̀ ìbá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe tó ẹ̀yin olófo ìbá jẹ́ bẹ́ẹ̀ ṣe tó gangan bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n Ọlọ́run ò jọ yín àṣebàjẹ́ Ọlọ́run ò jọ yín o Ọlọ́run ò jọ yín anybody of you tẹ́ ẹ bá ń sá tẹ́ ẹ mọ̀ pé téèyàn bá léèyàn títí ìwọ̀n lábá ní ṣọ̀tá mọ́ ẹ̀dẹ̀ ẹ máa wà ká lọ sí ní tọmọtọmọ tó bá jẹ́ tèrè yìí lẹ́ ń bá kiri o pé ìṣubú àbíkẹ́ ẹ fẹ́ wá rẹ́rìn ẹ fẹ́ wá glóòtì ẹ sọnù tọmọtọmọ torí ó yẹ kẹ́yìn náà ti lọ wò wípé ìyálákù ìyá yín gan tó jẹ́ ìyá control room òun gan ti rí pé nǹkan kí sẹ́sẹ̀ ràgó báyìí hello ìyálákù ìyá yín tí gbogbo yín gbọ́kànlé ìyá control room òun náà ti mọ̀ pé wọ́n ní kàkà kí ọba ní ẹni bá gbé akẹ́ àbí kí lẹ́ni ẹ̀yin náà ẹ ti mọ̀ báyìí pé ìṣe béèyàn bá gbé ayọ̀ gẹ̀gẹ̀ lọ́rùn torí kò yẹ kó lè tó báyìí àwọn tó yẹ pé àwọn lọ ní gbogbo Nàìjíríà àbí ṣùgbọ́n bí tẹ́ ẹ bá dé yìí ẹ̀yin náà ti mọ̀ wípé Ọlọ́run ló wà lẹ́yìn ẹni kì í ṣe èèyàn torí tó bá jẹ́ èèyàn ni tó bá jẹ́ èèyàn ni ẹ̀kẹ́lò tẹ́ ẹ bá ti mú fún wọn tẹ́ ti fún wọn lọ́lípọ̀pù tẹ́ ti fún wọn ní ṣingọ́ọ̀mù tẹ́ ti ní kí wọ́n máa la káàkiri wọ́n á ṣe kí ni wọ́n á ṣe òyìnbó sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń há lọ́lípọ̀pù tẹ́ ń há súwìtì tẹ́ ń ṣe sàárà ẹ̀yin náà rí i pé kò tí ì já síbi kankan àbẹ́ ẹ̀ kò tí ì yé yín Ọlọ́run ló wà ń bẹ̀ Ọlọ́run ló wà ń bẹ̀ kì í ṣe èèyàn so ẹ lọ sọ fúnra yín kékulé kó gbọ́ kó sọ fún toko kékulé kó ṣe kí ni kó gbọ́ kó sọ fún toko ẹ lọ jáwọ́ ná àpọ̀n tí ó yọ ẹ lọ dá mi lákaná ẹni bá fẹ́ fọmọ ẹ̀ di ló máa ní pé àníṣe àfikún ọmọ yìí ṣubú torí jẹ́jẹ́ ìjẹ́ ló jókòó lórí burúkú ọmọ tí gbogbo yín ń pọ̀n tẹ́sẹ̀ ti wọlẹ̀ ọmọ torí ẹ̀ ti gbàbọ̀dé láti inú yín tó lórí ibu yín ń pọ̀n tẹ́lẹ̀ pọ̀n mọ́ jẹ́jẹ́ ló jókòó òun ló ṣe kà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 
ta ni máa mú mi ìwà ta ni máa mú mi ìwà alámọ̀ wí lámọ̀ sọ àwa la ya wèrè jù àwa la lè ṣe dis jẹ́jẹ́ ló jókòó lórí burúkú ọmọ tẹ́ ń pọ̀n odindi ọdún méjìlá bí kẹ́ fi ṣe kíni ló fi dákẹ́ tí ò ṣíṣù ṣó lórí burúkú ọmọ tẹ́ ń pọ̀n tó jọ̀gá àti yín tó wà láràfà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣó dákẹ́ kò dákẹ́ ṣé ń blọọkì ẹ ni ẹ jẹ́ ń wá húndà ẹ bá ń kọ́mẹ́ǹtì sábẹ́ ibi tó bá wà kí n sáré ṣe sẹrímónì fún ẹ̀yin olórí kó lórí bobobo ẹ fẹ́ retaliate ẹ fẹ́ dá padà ẹ fẹ́ equalize wọn ò equalize bọ́ọ̀lù eléyìí penalty nẹ̀